iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Nínú ìwé ìròyìn Punch ní kókó àkọ́kọ́ yìí tó di kókó ìwé ìròyìn òun ló ti jáde wá o. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè yìí wọ́n fi ìlànà à ń tẹ̀lé léde títí ìparí ọdún yìí láti ṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Orílẹ̀-èdè Nàìjíríà wọ́n nílò ẹni tí ó ní àfojúsùn rere àti gómìnà ààrẹ eléyìí tí ó lè máa ṣe tó tọ́ lásìkò tó tọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Gómìnà Inuwa òun náà ló sọ̀rọ̀. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló sì ti kọ. Olóyè Sunday Igboho ó ti gbé oríyìn àti òṣùbà ńlá fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí bí bàbá ṣe yan Túnjí Dìísù gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá. Ìwé ìròyìn Guardian ló gáìdì ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo sì wà níbẹ̀ ni aṣojú Ṣẹ́ni òun náà ló ti sọ̀rọ̀ tó sì ti jẹ́ ó di mímọ̀ wípé ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti kúrò ní burúkú ó ti bọ́ sí burújáì pàápàá jùlọ ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà. Ambassador Ṣẹ́ni òun náà ló sọ̀rọ̀. Ìwé ìròyìn Nigeria Tribune òun náà ló sì ti sọ. Gómìnà ìpínlẹ̀ Kebbi ó ṣààbò bo àwọn akẹ́kọ̀ọ́ tí iye wọn tó 150 níye o lọ́wọ́ iná ọmọ rárá. Ìwé ìròyìn The Sun ló di ìròyìn náà jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí tí màá ti mú un débẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Zamfara. Àwọn ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Zamfara òun náà ni wọ́n ti ń rọ gómìnà Lawan láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. Ní ilẹ̀ tó mọ́ lónìí yìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìpínlẹ̀ 30 ni àwọn gómìnà wọn ni wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú APC ni ó ń darí ìpínlẹ̀ 30 báyìí pẹ̀lú gómìnà Adamawa bó ṣe ju ẹgbẹ́ òṣèlú tó wà kalẹ̀ pọ̀ bí àmukù ọ̀sán tó sì bọ́ sí inú ẹgbẹ́ òṣèlú APC. Ìwé ìròyìn Leadership ló lìdí ẹ̀ jáde. Mínísítà fún ètò iṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Umahi òun náà ló ti sọ̀rọ̀ tó sì ti jẹ́ di mímọ̀ wípé kò sẹ́nì kankan eléyìí tó lè sọ̀rọ̀ tó mú òfin ní kọjúmọ́ṣẹ́ eléyìí tí Ọlọ́run gbé fún òun pẹ̀lú ìpè tí Tinubu pe òun láti wá máa mójútó agbọnú ọ̀hún. Ó ní gbogbo ohun tí ń wí ẹ̀ kàn ń sọ̀rọ̀ tiwọn lásán ni kò kan èmi rárá. Umahi òun ló sọ bẹ́ẹ̀. Ìwé ìròyìn The Nation òun náà ló sì ti kọ. Nítorí aṣọ ilé ẹ̀kọ́ bàbá akẹ́kọ̀ọ́ kan ó lu olùkọ́ ní àlùbami ẹ̀wà ní ìpínlẹ̀ Kwara. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Vanguard náà ni màá ti mú ìròyìn eléyìí níbi tí ìròyìn ti gbé jáde ò kí ni ìròyìn kọ tó di kíkà. Ibẹ̀ náà ni ìròyìn ti kọ ò wípé ẹni tí ó jẹ́ aṣojú eléyìí tí ó ń ṣojú ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Edo òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ wípé ẹ wò ó yẹ kí wọ́n ti ṣe àbẹ̀wò lórí ìkọlù eléyìí tí ó ṣẹlẹ̀ sí Peter Obi Oyegun kí wọ́n sì mú àwọn èèyàn eléyìí tí wọ́n ṣiṣẹ́ yìí lẹ́yìn ọjọ́ 4 àti ìgbọ́nkẹ̀kẹ́. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn yìí tó ní ó ti jáde wá. Ìròyìn náà sì fọwọ́ bani lẹ́mìí ọ̀nìyàn fún ọ̀nìyàn ọ̀run kọ́lọ́run má jẹ́ kí iṣẹ́ ìṣe òòjọ́ wa kó kọjú ìjàdá wa o. Ọkọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò civil defence ni ó ṣèṣì kọlu òṣìṣẹ́ wọn obìnrin kan níbi tí wọ́n ti ń ṣe ìgbáradì. Òṣìṣẹ́ ọ̀hún ó sì jáde láyé ní ìfọ̀nàfọ̀nṣu. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Àwẹ̀ lámúlánà ó di 12 bílẹ̀ bá ṣú lónìí. Ramadan 12 ara àwọn ìròyìn eléyìí tó tún wá jáde láàárọ̀ yìí náà ni ìwé ìròyìn Vanguard ló tún ti sọ̀rọ̀ o. Àwọn nǹkan wo náà ló yẹ ká ṣe lásìkò tí àwẹ̀ Ramadan wà níta yálà nínú ẹ̀mí àbí nínú ojú ara tí a máa ṣe lójúkojú báyìí. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ló ti jáde wá. Ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní bàbá ti fi àkókò àti ọdún ó fi kún iye ìgbà tí ọ̀gá àgbà fún àwọn ẹ̀ṣọ́ aláàbò civil defence tí ó lò lórí ipò ọdún 5 ni bàbá tún fi kún sí o. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà ṣùgbọ́n lẹ́ òkèrè òun náà ni mo fẹ́ mórílẹ̀ o
Donald Trump òun náà ló mọ̀ ti ṣe àpèjúwe ẹni tí ó jẹ́ olóòtú orílẹ̀-èdè Iran gẹ́gẹ́ bí èṣù eléyìí tó ń rìn lórí ilẹ̀, Sátánì tí ń rìn lórí ilẹ̀. Òun náà ló ṣe àpèjúwe Ali Khamenei eléyìí tí wọ́n ní ó ti jáde láyé. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣì wà tí ìròyìn yìí tó bẹ̀rẹ̀ sí ní ké sí ẹ̀yin ọ̀dọ́ ní tìbútòrò orílẹ̀-èdè yìí wípé ẹ lo ojú òpó ayélujára bó ṣe tó àti bó ṣe yẹ, ẹ lò ó fún owó, ẹ lò ó fún ìlọ́rọ̀, ẹ lò ó gẹ́gẹ́ bí ojúṣe láti fi máa wá oúnjẹ òòjọ́ yín, ẹ má lò ó ní ìlòkulò. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Lórí ibi Khamenei bó tún ṣe jáde láyé náà ní orílẹ̀-èdè Iran ni wọ́n ti kéde 40 ọjọ́ eléyìí tí wọ́n fi ṣe ìdárò lẹ́yìn adarí eléyìí tó lọ lórílẹ̀-èdè ọ̀hún. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka títí ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi gbòòrò òfin gbé àwọn ènìyàn 7 kan o níbi ìjà ìgboro kan tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ẹnìkan sì jọlọ́run nípè ní ìfọ̀nàfọ̀nsù. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Enugu náà ni wọ́n ti gbéròyìn yìí jáde wípé ọwọ́ àwọn ti ba àwọn 4 tí àwọn sì gba ọkọ̀ kan tí wọ́n jí gbé ní ọdún 2022 eléyìí tí wọ́n tò mọ́ ìjínigbé kan tó wáyé ní ọdún ọ̀hún. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn náà. Nínú ìwé ìròyìn The Nation lèmi náà rí ìròyìn títí ọwọ́ mi yìí. Iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò Civil Defence ni wọ́n ti fohùn lédè wípé àwọn kábàámọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ikú òṣìṣẹ́bìnrin wọn tí ọkọ̀ tó ṣèṣì gbá ní ìlú Àbújá níbi tí wọ́n ti ń ṣe ìgbáradì. Ìwé ìròyìn The Nation ló dì í jáde. Fúnkẹ́ Akíndélé ló ti sọ̀rọ̀ jáde. Èmi ò bẹ́ẹ̀ nìkan ta kan gbọ̀n, èmi kàn fẹ́ máa sọ ìtàn eléyìí tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ ni. Fúnkẹ́ Akíndélé òṣèré orí ìtàgé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ló sọ̀rọ̀ ọ̀hún. Ìwé ìròyìn The Nation òun náà ló sì kọ. Àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣe tí gbọ́ ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin aráalé. A kú ọjọ́ ìsinmi tòní o. A sì kú ojúmọ́ ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2026. Ojúmọ́ ayọ̀ ni yóò jẹ́ fún wa. Bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ ayọ̀ ni ọ̀sẹ̀ yìí yóò jẹ́ fún wa. Lọ́sẹ̀ tuntun tá a dáṣẹ̀ léyìí, nínú oṣù tuntun tá a dáṣẹ̀ léyìí, àníràrìn fẹsẹ̀ sí láṣẹ Ìdùmarè. Ogun ó délé kò délé, oroko kò dóko, ó tó kò òrokòdókò òrókòtò kò ní jẹ́ tiyín, bẹ́ẹ̀ ni kò ní jẹ́ tiwa. Níbi ìyówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wò wá, níbi ìyówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí. Àtúnríra wa lónìí, inú wa dùn o. Agbóhùn ara wa lónìí, adúpẹ́ aṣáòdá sí ọba dániwáyé tó sọ wa, tó sọ ẹ̀mí wa, tí kò jẹ́ ká rámáyé, tí kò jẹ́ ká di àlòmọ́gbà. Adúpẹ́ o fún ọba dániwáyé. Bẹ́ẹ̀ ni àwa náà tún dúpẹ́ lórí àwọn olólùfẹ́ wa, pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Àmọ̀rírì yín o wípé àtúnjọ dáṣẹ̀ wọ oṣù kẹta ọjọ́ kìíní. Àwa tá a jọ dáṣẹ̀ wọ oṣù yìí láṣẹ Ìdùmarè, a ó jọ la oṣù yìí já ni o. Nǹkan kò sì ní ṣe àlàáfíà ara yín, nǹkan kò ní ṣe àlàáfíà ara wa náà o. Láṣẹ Ọlọ́run aláwòrábí nínú oṣù titun yìí, a rí ta jẹ́ ṣe, a rówó lò, a rówó ná, a rí owó ọ̀hún, a rí fi ṣeun rere ní gbogbo ọ̀nà wa gbogbo. Iṣẹ́ ìṣe wa kò ní dìṣẹ́. Bá a bá ti ń ṣiṣẹ́ kékeré, èrè gọ́bọ́í ni Ọlọ́run yóò máa bá wa fi ṣe o. Ọlọ́run ó sì rọ̀jò ìbùkún lórí iṣẹ́ ìjówù ká lè máa ṣe. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ lẹ́ẹ̀kan sí. Ìkànnì síìpù lẹ́ ń gbọ́ lọ́wọ́. Ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n. Ìlú òkè o látakàn mọ́lẹ̀ sí alẹ́ tipátipá bí ẹni akàn lérè, bí ẹni afèrè kan. Níbẹ̀ ni ìkànnì ọ̀hún ló ti lálẹ́ ewu kàṣàǹgbòà tó sì wà ní òkè téńté tábìlì. A sì ń ṣe kinní ọ̀hún sétí gbogbo àwọn ọmọ adarí wọn. A sì ń sún sápá iwájú láṣẹ Ìdùmarè. Iwájú báyìí láwọn máa lọ o. Torí pé iwájú ni ọ̀pá ìbìtì rí sí. Iwájú òkè náà ni ẹmu ro sí. Àtàní máa ń lékè òrùlé, a máa lékè ní gbogbo ọ̀nà wa gbogbo ni láṣẹ Ìdùmarè. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi, lórúkọ ẹnìkejì mi. Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí bá ń fẹ́ dé. A kí yín káàbọ̀ sí ìkànnì alárágbàyídá, ìkànnì sípìtì 9.1 FM. A sì kú oṣù tuntun o. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún yìí, òun náà
ni yóò jọ rẹ́yìn ọdún yìí lágbára ọlọ́run. ọdún yìí ò ní rẹ́yìn mi, kò ní rẹ́yìn ẹ̀yin, kò ní rẹ́yìn gbogbo àwa tí à ń gbọ́ ìkànnì yìí. akínkàbọ̀ sí ìkànnì eléyìí tí ẹ̀yin ti máa ń retí tí ilẹ̀ bá ti mọ́ báyìí. ibẹ̀ ti mọ̀ tí aago 7 òwúrọ̀ bá ti lò, òun náà ni àwa máa ń gbé àwọn ìròyìn wá àti wá bá àjọ dámájẹ̀mú wípé tílẹ̀ bá ti ń mọ́ lágbára ọlọ́run àwo ò ní dá yín lágara láti jẹ́ kẹ́ ẹ gbọ́ ìròyìn eléyìí tí àwa gbé wá lọ́kọ̀ọ̀kan èjèèjì, torí bí wọ́n ti ṣe kọ́ níbẹ̀ òní náà làwọ́ ó ṣe máa kà á láì tí wọ́n bá sì kọ́ kò sí nǹkan kan tí àwa fẹ́ wá débẹ̀. àwa kì í pé ẹ̀yin ẹ kú àmétíbà wa o, kájọ máa gbọ́ ìròyìn ọ̀hún tó bá wá tó àkókò tẹ́ bá dá sí ẹ dákun o. àwọn nǹkan tí a bá ti kà òun náà ni kí ẹ bá wa dá sí. ambassador Ọlánrewájú Álímì ló kọ tèmi o, ẹ lẹ́mbẹ̀ẹ́ ẹ kú kalẹ̀. tó ẹ fetíṣẹ̀yẹ àtàrí kẹ́ ẹ métílé gọ̀gọ̀ lábà ọ̀rọ̀ òun ò bá lẹ́jọ́ nú. alright, káwọnú ìròyìn ọ̀hún náà ló kù nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí. òun ni ó fẹjú kẹ̀kẹ́ sí tí ó sì ń fi ìrètí ọ̀tun ṣe ti kérétekèrè àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kó tó di pé ọdún yìí yóò parí, àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà wọn ò fi ìlànà à ń tẹ̀lé láti ṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ wọn ò fi léde o, gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí ó ṣe là á kalẹ̀. ìwé ìròyìn Punch ó jábọ̀ wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè yìí, àwọn senators ni wọ́n ti ń foríkorí báyìí, bẹ́ẹ̀ ni wọ́n ń fi kùnlùkùn, wọ́n ó sì padà fi orí ìkòkò wọ́n ó fi sọ ọ̀ọ́dúnrún láti ṣe àtúnṣe tó yẹ àti èyí tó lọ́ọ̀rìn sí ìwé òfin ọdún 1999, ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà, torí wípé ìwé òfin yìí ni yóò fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà àti kékeré àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ ni yóò fún wọn láṣẹ láti lè ṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀, gẹ́gẹ́ bí agbẹnusọ fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ọ̀hún gẹ́gẹ́ bó ṣe fi léde, ìyẹn Yẹmí Adáramọ́dù ló sọ fún àwọn oníwèé ìròyìn Punch ní òwúrọ̀ òní wípé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti ké sí àwọn láti foríkorí láti fi ìgbàanú kan sọ̀já láti fi kùn lókun lórí ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀, àti wípé bàbá tún jẹ́ kó di mímọ̀ wípé kí àwọn ṣe gbogbo nǹkan tí àwọn lè ṣe láti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó wá sí ìmúṣẹ, nítorí wípé iṣu atẹnumọ́rọ̀ kì í jóná nínú ọ̀rọ̀ ààrẹ tí ààrẹ fi ṣọwọ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin yìí. níbẹ̀ ni ààrẹ ti ń ṣàlàyé sétí wọn ní pẹ̀lẹ́kùtù wípé ẹ̀yin ènìyàn mi ṣe rí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ òun ló ṣe kókó lásìkò tá a wà yìí, òun ni yóò lè jẹ́ kájọ tàpórò gan pẹ̀lú àwọn agbésùmọ̀mí ká sì lé wọn tèfètèfè, nítorí wípé a kì í mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ. ìyẹn ni wípé àwọn ènìyàn tí a bá gbà ṣe be ọlọ́pàá ìpínlẹ̀ wọn mọ kọ̀rọ̀kọ́ndú àwọn ìlú àti agbègbè wọn. fún ìdí èyí apá yóò lè ká àwọn amòòkùnṣìkà, àwọn olùbọ̀ ẹ̀dá tí pọnmọ iléèwẹ̀, àwọn ogi wọ́rọ́kọ́ tí dáná orú gbogbo tí wọ́n ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú gòdògòdò. fún ìdí èyí ẹ ṣèpàdé láàrin ara yín kẹjọ sọ̀rọ̀. ààrẹ bá wọn sọ̀rọ̀ yìí nígbà tí bàbá ń ṣínú ààwẹ̀ Ramadan tó ń lọ níta yìí. níbẹ̀ ni bàbá ti ṣàlàyé ọ̀rọ̀ ìṣètì wọn tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún tí wọ́n sì ń ṣe yes sir, your excellency sir àti gbọ́ sir gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí gómìnà ìpínlẹ̀ Zamfara tí ó ti ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Zamfara látàrí ibi ọjọ́ ọ̀la rẹ̀ yóò ṣe rí nínú ẹgbẹ́ òṣèlú PDP. nínú ọ̀rọ̀ eléyìí tó jáde náà ni gómìnà ìpínlẹ̀ Zamfara gómìnà Dáúdà Lawal ni ó ti sọ̀rọ̀ táwọn ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì dúró lé lọ́rùn wípé ó tó àkó báyìí eléyìí tí ó ṣeé ṣe kẹ́ ẹ kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP kẹ́ ẹ sì mórílé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Lawal ẹni tí ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn gómìnà mẹ́ta eléyìí tí wọ́n kù nínú ẹgbẹ́ òṣèlú PDP níbi tá a ti rí Ṣèyí Mákindé àti Bala Muhammed ti ìpínlẹ̀ Bauchi. nínú ọ̀rọ̀ eléyìí tí ó wá jáde sínú ìwé ìròyìn fún títí òwúrọ̀ yìí òun náà ni wọ́n ti ń jó di mímọ̀ látàrí ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó wáyé ní ọdún tó ń bọ̀ ọdún 2027. gómìnà òun náà ló ṣèpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ rẹ̀ ní alẹ́ ọjọ́ Jímọ̀. níbẹ̀ ni wọ́n ti ṣe ìpàdé papọ̀ tí wọ́n ti ń sọ wípé níbo làá mórílé níbo làá dúró sí. nínú ọ̀rọ̀ eléyìí tí ó jáde náà ni àwọn ẹgbẹ́ òṣèlú PDP
eléyìí tí wọ́n jẹ́ ti ẹ̀ka ìpínlẹ̀ Zamfara òun náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ tí wọ́n sì ń jó di mímọ̀ wípé ẹ wo ó dàbí ìgbà tó jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti túká tán nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé tẹ́yìn ọ̀bá gbàgbé ẹ rántí pé gómìnà ìpínlẹ̀ Adamawa Adamu Fintiri òun náà ni ó ti kó àwọn ìgbìmọ̀ rẹ̀ kódà àwọn kọmíṣánná eléyìí tí wọ́n lé 22 níye àwọn olùgbaninímọ̀ràn pàtàkì eléyìí tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Adamawa alága ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Adamawa àti àwọn míì òun náà ni wọ́n ti pààrọ̀ jọ sínú ẹgbẹ́ òṣèlú APC báyìí wọ́n ní tí Lawal tó náà bá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lásìkò eléyìí tí ó wà lásìkò tí ààyè wáyé yóò jẹ́ ó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti gba apá àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti gbà á kan ní tẹ́ ẹ̀ bá gbàgbé ní ọdún 2023 ẹgbẹ́ òṣèlú APC òun náà ló bọ́rẹ́lẹ̀ sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú PDP nígbàtí Lawal tó bojú Bello Matawalle jẹ́ ẹni tí ó jẹ́ kọmíṣánná tó jẹ́ mínísítà fún ètò ààbò fún ìpínlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lásìkò yìí wọ́n ní lẹ́yìn ìgbà náà òun náà ni Dauda Lawal òun náà ti ń pìyàmọ̀ o pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Zamfara bí wọ́n ti ṣe dúró lé lọ́rùn wípé àsìkò ti tó báyìí o táwa náà tá a fò kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC bó bá tún ṣe lọ ìwé ìròyìn yóò tún mọ kà á sí létí ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. lórí bí ẹgbẹ́ òṣèlú PDP bó ṣe ń tú yẹlẹyẹlẹ báyìí tí àwọn ìkàn nínú ẹgbẹ́ náà tí wọ́n sì ń ju ẹgbẹ́ ọ̀hún kalẹ̀ pọ̀ bí àmúkò ọ̀sán tí wọ́n ń kó ẹ̀kọ́ tọ àwọn tó ní ọbọ̀ lọ. ọgbọ̀n ní ìpínlẹ̀ tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti ń ṣe ìṣàkóso rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Leadership gẹ́gẹ́ bó ṣe fi léde ìwé ìròyìn Leadership ló jábọ̀ wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ọ̀rọ̀ wọn ló ti di wípé àwọn ni wọ́n ti ń darí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí nígbà tí wọ́n ka àwọn ìpínlẹ̀ ọ̀hún ení èjì ẹ̀ta ó di ọgbọ̀n ìpínlẹ̀ ní ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti ń darí rẹ̀ báyìí o ọ̀rọ̀ yìí kò ṣẹ̀yìn àti fífi òǹkà léde yìí kò ṣẹ̀yìn bí gómìnà ìpínlẹ̀ Adamawa bó ṣe ju ẹgbẹ́ òṣèlú PDP kalẹ̀ pọ̀ bí àmúkọ́ sàn tó sì kẹ́rù káàsà rẹ̀ òun àti àwọn ọmọ ìgbìmọ̀ tó fi mọ́ gbogbo àwọn tí ń kó jẹ́ tí wọ́n takọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC gómìnà ìpínlẹ̀ Adamawa Fintiri òun ni ó kéde ní ìjẹta tí a sì mú wá sí etí ìgbọ́ yín níbi ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìwé ìròyìn ojoojúmọ́ tó ń jáde nílẹ̀ wa bẹ́ẹ̀ ni a fi tó yín létí lánàá wípé gómìnà náà ó ti fi ìwé àti káàdì ìdánimọ̀ ẹgbẹ́ òṣèlú APC tó ṣẹ̀ṣẹ̀ gbà ó ti fi léde o tó sì fi hàn ní mójútáyé wípé ẹ̀yin ènìyàn mi ẹ wò ó mo ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP inú ẹgbẹ́ òṣèlú APC ni mo mórílé nínú ọ̀rọ̀ náà ni gómìnà Fintiri ló ti jẹ́ kó di mímọ̀ wípé ilé ògbà láàyè ògbà ibi gbogbo ni ó gba alágbára ọmọ ọ̀lẹ nìkan ní àyè ògbà ó sọ̀rọ̀ yìí nígbà tó ń bá àwọn ènìyàn ìpínlẹ̀ rẹ̀ sọ̀rọ̀ láti jẹ́ kí wọ́n mọ ìgbésẹ̀ tuntun tí òun gbé ó ní kì í ṣe yí pé òun nìkan o òun kó gbogbo àwọn ìgbìmọ̀ òun àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé òun àwọn kọmíṣánná àti gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní ẹ̀yìn òun làwọn lọ sí inú ẹgbẹ́ òṣèlú APC àti gbẹ́ndù àti ahéré ní báyìí àwọn ìpínlẹ̀ tó ti jẹ́ titi ẹgbẹ́ òṣèlú APC ó ti di 30 níye ìwé ìròyìn Leadership ló lìdí ẹ̀ jáde ẹlọ́mùkẹ́ yẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni gómìnà ẹni tí ó jẹ́ mínísítà fún ètò iṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló ti sọ̀rọ̀ jáde wípé kò sẹ́nì kankan eléyìí tí ó lè dí ọ̀hún lọ́nà látàrí iṣẹ́ eléyìí tí Ọlọ́run tó gbé fún òun àti ìpè eléyìí tí Tinubu tó pe òun láti wá tukọ̀ abala iṣẹ́ àkànṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà mínísítà fún ètò àwọn iṣẹ́ àkànṣe lórílẹ̀‐èdè yìí sẹ́nitọ̀ David Umahi òun náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé o kò sí báwọn ènìyàn bí wọ́n bá ti ṣe ṣètò ìyẹn ò ní sọ pé kóun ó mọ̀ ṣe iṣẹ́ takuntakun eléyìí tí Ọlọ́run tó rán òun àti ìpè tí Tinubu àtàwọn orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n pe òun láti wá tukọ̀ orílẹ̀‐èdè yìí kúrò ní èbúté òfo bọ́ sí èbúté ògo pàápàá jùlọ ní abala igun ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe
lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Mínísítà òun náà ló sọ̀rọ̀ ìdánilójú yìí nígbàtí ó ṣíṣọ lójú àwọn iṣẹ́ àkànṣe kan tó ṣe ní ẹnu ìloro eléyìí tó wọ ìpínlẹ̀ Enugu sí ìpínlẹ̀ Anambra. Níbẹ̀ òun náà ló ti ń sọ̀rọ̀, ìyẹn Enugu Akwa Obicha Expressway, nígbàtí wọ́n ń ṣe àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún lánàá òde Umahi. Òun náà ló sọ̀rọ̀ yìí o látàrí àwọn ẹ̀sùn kan eléyìí tí ó ń jáde lẹ́nu lọ́lọ́ yìí, bó tilẹ̀ jẹ́ pé kò tiẹ̀ mẹ́nu bà á rárá. Ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe eléyìí tí ń ṣe tá ẹ̀ bá gbàgbé lẹ́nu lọ́lọ́ yìí, òun náà ni wọ́n fi ẹ̀sùn bí fífi àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí fífi fẹ́ jẹ àwọn ẹran sunkún sí lára èèyàn. Lẹ́yìn èyí wọ́n tún fi ẹ̀sùn tí í ṣe owó ìlú mọ̀kùmọ̀kù wọ́n tún fi kàn án. Ó ní sẹ́ rí gbogbo àwọn tẹ́ ń gbọ́ yìí, àwọn kan tí wọ́n fẹ́ jẹ́ kí òun ó kù lábala bóun ṣe mójútó iṣẹ́ àkànṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà, àwọn ni ẹ wà nídìí rẹ̀. Umahi òun náà ló sọ ó ní tí wọ́n bá ti sanwó fún yín wípé ká ẹ gba ojú òpó ayélujára lọ, ó ní ẹ máa tètè ṣe o, nítorí pé òun ò ní sọ pé kóun ó fi àwọn iṣẹ́ takuntakun eléyìí tí Ọlọ́run tó gbélé ń lọ òun ò ní fi ilẹ̀ o, nítorí pé bí àwọn kan ìgbìyànjú wọn náà ni pé bí wọ́n ó ṣe jẹ́ pé iṣẹ́ àkànṣe yìí ọ bọ́rẹ́lẹ̀. Oníṣẹ́ wa rí gbogbo àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn míhun kásà lọ́ọ́ máa pariwo jọ o, nítorí pé wọ́n mọ̀ rojọ́, torí wọ́n gbọ́dọ̀ mú ẹ̀rí gbogbo tí ń sọ, wọ́n gbọ́dọ̀ mú wá o lójú òpó ayélujára. Tẹ́ ẹ bá wá bí mi, ìtẹ́mi ó sọ náà ni pé ẹ wo gbogbo àwọn yìí wọ́n mọ̀ àwọn kan ló wà nínú ngò tí wọ́n ń pè ní jíìnì eléyìí tí wọ́n ń ṣe àtìlẹ́yìn tí wọ́n ń ṣe é fún wọn, nítorí pé àwọn iṣẹ́ tóun ṣe yìí wọ́n ti mọ̀ pé kò sí nǹkan kan eléyìí tó lè dáhùn lọ́wọ́ kọ́ ju káwọn máa fi àwọn ẹ̀sùn ọlọ́kan òjọ̀kan láti máa fi kàn. Ó ní lásìkò yìí ká tẹnubà kọ̀ kí wọ́n sinmi. Ó ní ẹ tẹnubà kọ̀ ẹ sinmi o, ẹ tẹnubà kọ̀ ẹ sinmi. Inú ìwé ìròyìn The Nation òun náà nìròyìn ọ̀hún ló ti jáde. Nínú ìwé ìròyìn The Sun ní ìròyìn yìí ló ti jáde wá o. Gómìnà ìpínlẹ̀ Kebbi ó dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tí iye wọn tó 140 lọ́wọ́ iná ọmọ rárá nígbà tí ó ń rìnrìn àjò lọ ní alẹ́ ọjọ́ àná, ìyẹn alẹ́ ọjọ́ àbámẹ́ta. Gómìnà ìpínlẹ̀ Kebbi ọ̀mọ̀wé Nasiru Idris ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé nígbà tí òun rìnrìn àjò lọ pẹ̀lú àwọn ènìyàn, pẹ̀lú àwọn ọkọ̀ ẹlẹ́ṣọ́ aláàbò àti àwọn ènìyàn tí àwọn jọ kọ́wọ́rìn, ni àwọn ṣàdédé rí iná kan tí èéfín ní ọ̀hún tó lágbára tó bẹ́ẹ̀ gẹ́ ní agbègbè kan ní ilé ẹ̀kọ́ kan tí wọ́n pe orúkọ ilé ẹ̀kọ́ ọ̀hún ní Noha High School, èyí tó wà ní Birnin Kebbi ní òru ní alẹ́ àná ọjọ́ àbámẹ́ta. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé ṣàdédé tí àwọn ń kọjá ni àwọn gbójú sókè tí àwọn sì rí èéfín iná tó lágbára tó bẹ́ẹ̀ gẹ́. Àwọn bá ṣàkíyèsí wípé irú iná wo leléyìí àbí irú èéfín wo ni eléyìí. Àwọn tí àwọn jọ wà nínú ọkọ̀ àwọn sì jọ ń jiyàn wípé ó lè jẹ́ wípé wọ́n ń sun táyà mọ́tò ni tàbí kí wọ́n máa ṣe nǹkan kan. Ṣùgbọ́n gbà tí àwọn fara balẹ̀ wo ibi tí iná yìí ti ń jáde wá, àwọn rí wípé kì í ṣe wípé wọ́n ń sun táyà mọ́tò, ṣùgbọ́n láti ààyè kan tó jẹ́ wípé ilé ẹ̀kọ́ ló wà níbẹ̀. Ó ní ojú ẹsẹ̀ ni òun sọ fún awakọ̀ òun wípé kí awakọ̀ náà kó dúró. Nígbà tí awakọ̀ dúró, àwọn sọ̀kalẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kebbi àti àwọn ènìyàn rẹ̀ wọ́n sì rìn lọ sí ibi tí èéfín náà yìí ti jáde wá. Wọ́n rí wípé ilé ẹ̀kọ́ ló wà níbẹ̀, àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọ́n sì wà níbẹ̀ pẹ̀lú. Bẹ́ẹ̀ ni wọ́n pàṣẹ fún àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tó tẹ̀lé gómìnà àti àwọn ènìyàn tí wọ́n jọ kọ́wọ́rìn wípé ó yá ẹ tètè ni wọ́n bá tètè tara ṣàṣà wọ́n lọ síbẹ̀ o láti kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún jáde. Wọ́n sì dúró títí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n fi jáde ní ilé ẹ̀kọ́ yìí, tí wọ́n sì ṣàbòbò wọ́n kó wọn lọ sí ibi tí ètò ààbò tó ti fẹsẹ̀ rinlẹ̀, tí wọ́n sì ké sí àwọn panápaná gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bó ṣe fi léde nígbà tí ó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ ní ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní alẹ́ àná ọ̀hún. Ó sọ lẹ́sẹẹsẹ bí kinní ọ̀hún bó ṣe lọ àti bó ṣe rí. Ẹ fẹ́ wò ó ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ó wà nínú ìwé ìròyìn The Sun tó jáde láàárọ̀ yìí. Ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà. Mo fò bàgẹ́ mo lọ sí ilẹ̀ òkèrè láti lọ mú ìròyìn eléyìí tó lọ láwùjọ orílẹ̀-èdè àgbáńlá ayé láti lọ mú wá báyìí ní apá ìpínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Báyìí wọ́n ní Donald Trump
òun náà ni ó ti sísọ lójú rẹ̀ wípé ẹni tí ó jẹ́ aṣíwájú ní orílẹ̀-èdè Iran òun náà ni ọmọ ti jáde láyé Ali Khamenei òun náà ni wọ́n sọ wípé ẹlẹ́mìí ó ti gbà ó lẹ́yìn ìkọlù eléyìí tí orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú àjọṣepọ̀ orílẹ̀-èdè Israel eléyìí tí wọ́n kọlù orílẹ̀-èdè Iran. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump òun náà ló mọ̀ ti fi léde wípé ẹni tí ó jẹ́ olóòtú adarí ní orílẹ̀-èdè Iran Ayatollah Ali Khamenei òun náà ni wọ́n sọ wípé wọ́n ti gba ẹ̀mí rẹ̀ lórí ìkọlù eléyìí tí wọ́n ṣe pẹ̀lú àjọṣepọ̀ orílẹ̀-èdè US àti orílẹ̀-èdè Israel tí wọ́n ṣe sí orílẹ̀-èdè Iran. Khamenei òun náà ni Donald Trump ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ara àwọn tó jẹ́ pé ó wà nínú àwọn tí ń da àlàáfíà orílẹ̀-èdè àgbáyé láàmú. Kódà ó ń sọ pé Sátánì tó rìn lórí ilẹ̀ òun náà ni Khamenei o, tó sì ṣàpèjúwe wípé ẹni ọ̀hún òun náà ló ti jáde láyé nínú ọ̀rọ̀ eléyìí tí Donald Trump tó wá sọ. Òun náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé eléyìí kìí ṣe ìdájọ́ fún àwọn èèyàn rere orílẹ̀-èdè Iran nìkan bí kò ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà orílẹ̀-èdè àgbáńlá ayé lápapọ̀ tí Khamenei nínú ọlá ńlá rẹ̀ eléyìí tí ó lò láti fi da àlàáfíà àwọn orílẹ̀-èdè àgbáńlá ayé láti fi dà á láàmú. Nínú ọ̀rọ̀ tí Donald Trump sọ ó ní nínú gbogbo àwọn ìkọlù tó ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan lórílẹ̀-èdè àgbáńlá ayé wọn ò gbúdọ̀ yọwọ́ Ali Khamenei wọn à gbúdọ̀ yọwọ́ rẹ̀ kú o nítorí pé ó ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí lọ́lọ́kan òjọ̀kan nínú ọ̀rọ̀ eléyìí tí Donald Trump tó tún tẹ̀ wájú tó sọ. Níbẹ̀ náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé àǹfààní wà lélẹ́yìí fún àwọn èèyàn rere orílẹ̀-èdè Iran láti gba orílẹ̀-èdè wọn padà lọ́wọ́ ẹni tó jẹ́ pé ó ń dà wọ́n láàmú, ìyẹn ni orílẹ̀-èdè ọ̀hún. Nínú ọ̀rọ̀ eléyìí tó tún jáde níbẹ̀ náà ló ti sọ wípé àwọn àkókò wá rèé láti fún àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ kí orílẹ̀-èdè Amẹ́ríkà kí wọ́n bu ojú àánú wo àwọn ní àti orílẹ̀-èdè Iran ìpè àsìkò rèé o tí àwọn ó ṣe àtìlẹ́yìn eléyìí tí ó gbọ̀ngbọ́n táwọn ó ṣe fún wọn. Ọ̀rọ̀ dánilójú yìí òun náà ló jáde lẹ́yìn ìgbà tí ìròyìn jáde láti orílẹ̀-èdè Israel tí wọ́n sì pè jáde wípé Khamenei ó ti jáde láyé o lórí ìkọlù tí wọ́n ṣe ní ọjọ́ àbámẹ́ta eléyìí tí ó kọjá yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn àti móhùnmáwòrán CNN bí wọ́n ṣe gbé jáde. Òun náà ni wọ́n ti ń jẹ́ di mímọ̀ wípé láti ọwọ́ àwọn igun kan eléyìí tí ó jẹ́ tí ó ṣe é gbáralé ní orílẹ̀-èdè Israel òun náà ni wọ́n ti gbé jáde o wípé Khamenei ó ti jáde láyé lórí ìkọlù eléyìí tí wọ́n ṣe o. Kódà ẹnìkan nínú àwọn tí wọ́n gbé ìròyìn ọ̀hún wọ́n jẹ́ di mímọ̀ wípé àwọn ya àwòrán ibi tí ó ṣubú lulẹ̀ tí ó sì jáde láyé sí níbi tí ẹlòmíì tó ti ń jẹ́ di mímọ̀ wípé àwọn sì ń kó ìròyìn jọ o láti jẹ́ kí ó bọ́ sí orílẹ̀-èdè àgbáńlá ayé kó tó dìgbà yìí. Òun náà ni ẹni tó jẹ́ olóòtú fún orílẹ̀-èdè Israel Benjamin Netanyahu òun náà ló ti jẹ́ di mímọ̀ wípé àwọn ti ń gbà á gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó jáde o wípé Khamenei kò sí pẹ̀lú wa mọ́, is no longer with us. Ìròyìn ọ̀hún sọ, ìwé ìròyìn Nigerian Tribune ló kọ ìròyìn ọ̀hún. Jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. Ìgbà tá a bá padà dé ìròyìn wa kò tán síbẹ̀, ó ń sún sapò àwájú ẹ̀ kó kalẹ̀. Ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí lórúkọ Alhaji Musibau tí gbogbo ènìyàn mọ̀ sí Àjànà ni a fi ń kí àwọn ẹni bí ẹni, àwọn ènìyàn bí ènìyàn, àwọn èjìká tí ò jẹ́ ká ṣọ́lẹ̀ lọ́rùn ẹni tí wọ́n péjú pésẹ̀ síbi ètò ìsúná ọmọ wa tó wáyé lánàá. A kí gbogbo àwọn jàmá àgbègbè Òlèlè nílùú Òkè o, gbogbo jàmá Ìdí Àrá lápapọ̀ àti gbogbo olóṣèlú pátá, gbogbo súpà, kánsẹ́lọ̀, ẹ̀sẹ̀, sẹ́kítírì tinú ẹgbẹ́ òṣèlú PDP níjọba àbílẹ̀ Kájọlà, bákan náà gbogbo ẹgbẹ́ PDP member ward 11 Òlèlè àti gbogbo ọmọlé Àjànà lọ́kùnrin àti lóbìnrin. Bákan náà Honorable Lékan Isiaka Ọbẹ̀, Alhaji Bashiru Baálẹ̀ Mẹ́sì Olè, Bàbá Jẹ́ Kẹ́hìndé àti gbogbo àwọn àna mi láti ìlú Ìjó àti gbogbo àwọn ènìyàn mi láti ilé Agbéniga. Bákan náà gbogbo ẹgbẹ́ Shoemaker Association lábẹ́ alága Rasaki Sangotóyè alága àgbà àti alága ọ̀dọ́ Alhaji Ali Biliaminu, gbogbo yìí ni a kí o, ẹ ṣeun, ẹ kú dìde, ohun ayọ̀ kò ní wọ́n lódèdè ẹnìkọ̀ọ̀kan wa, irú eléyìí náà sì lámàrí, ẹ ṣeun. Olùkíni Alhaji Musibau Àjànà ló ń kí yín. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí.
iléeṣẹ́ Solar King wọ́n ń lo àsìkò yìí láti fi tó gbogbo àwọn ènìyàn wa ní ìlú Òkè-ò àti agbègbè rẹ̀ létí wípé oríṣiríṣi àwọn sólà ló wà ní iléeṣẹ́ àwọn pẹ̀lú owó kékeré. Wọ́n sì tún fi tó àwọn ènìyàn ìlú létí wípé ra mẹ́ta kó o gbà kan, òun ni ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ àwọn báyìí fún gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ jẹ́ kí àyíká àti ìletò wọn kó mọ́lẹ̀ rokoṣo bí ààfin ọba. Iléeṣẹ́ Solar King wọ́n sọ wípé àwọn ní solar street light lónírúurú, solar fan, standing solar fan, table solar fan, ó wà lọ́lọ́kan òjọ̀kan ní iléeṣẹ́ àwọn. Solar yìí tó ń lo gílóòbù 10, tó ń lo 5, tó ń lo 6 àti èyí tó ń lo 3 pẹ̀lú owó chíkíní, òun lẹ́ẹ̀ fi ra ọ̀kan òjọ̀kan àwọn sólà yìí o. Ra 3 kó o gbà kan, ó sì ń lọ lọ́wọ́ lórí èyíkéyìí sólà tí ẹ bá rà. Solar deep freezer ó ń bẹ lọ́dọ̀ wọn. Wọ́n sọ wípé solar power bank òun náà ò tún gbẹ́yìn o, pẹ̀lú tó jẹ́ wípé ẹ ó lò ó lálòpẹ́ títí. Iléeṣẹ́ Solar King wọ́n ní òní ọjọ́ ìsinmi ilẹ̀kùn iléeṣẹ́ àwọn ó sì ṣí kalẹ̀ gbayawo fún ra 3 kó o gbà kan. Tó bá di lọ́la ọjọ́ ajé, ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìjíòmẹ̀sọ̀ àti gbogbo agbègbè rẹ̀, wọ́n ní ẹ tọ́jú owó kalẹ̀ kẹ́ ẹ wá sálábàápàdé àwọn ní ìlú Ìjíò níbi tí wọ́n pàtẹ sólà ẹ̀dínwó yìí sí. Òun ni oríta roundabout ní ìlú Ìjíò, pẹ̀lú àlàyé lóríṣiríṣi pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan sólà tó ń jáde ní iléeṣẹ́ wọn. Ẹ̀yin fẹ́ pè wọ́n, iléeṣẹ́ Solar King wọ́n fi ìdí kalẹ̀ sí ìlú Òkè-ò ní NASFAT Hospital, lẹ́gbẹ̀ẹ́ NASFAT Hospital ní Kúbe ní ìlú Òkè-ò. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 070 62 99 0691 070 62 99 0691. Solar King, iná títàn ó dìrọ̀rùn. dídùn dídùn ni ìrántí olódodo, èyí ni àwa ọmọ rẹ fi ń ṣe elédè lẹ́yìn rẹ, ìyá wa onínúure tó jẹ́ pé bọ́mọ ò mu kò ní mu, bọ́mọ ò jẹ kò ní jẹ. Ìyá wa Rachel Adélékè, aya Kápẹ́láyé, ọmọ ní Ìṣẹ̀mí ilé ní agboolé Basọ̀run, tí ó dágbére fún ayé òun ẹ̀ṣẹ̀ yìí ní ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2024. Ọmọ Ìkòyí ẹ̀ṣọ́, ọmọ adìílẹ̀dógún. A fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù wá lọ. Sunre. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ọmọ rẹ Rukoyat àti gbogbo ẹbí. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ìròyìn wa kò tán síbẹ̀, ó ń sún sápá iwájú. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ló ti jáde wá o. Nítorí aṣọ ilé ẹ̀kọ́, bàbá akẹ́kọ̀ọ́ kan ó lu olùkọ́ ọmọ rẹ̀ ní àlùbami ẹ̀wà nítorí aṣọ tí ọmọ rẹ̀ wọ̀ lọ sí ilé ẹ̀kọ́. Ọ̀rọ̀ ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ènìyàn ní ìlú Ìlọrin tí ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara ní àhín o, pẹ̀lú bí bàbá kan bó ṣe lu olùkọ́ ọmọ rẹ̀ ní àlùbami ẹ̀wà. Olùkọ́ ọmọ rẹ̀ yìí ni wọ́n sọ wípé ó ń ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Akérébíàta, ìyẹn Akérébíàta Junior Secondary School tó wà ní lágbègbè Akérébíàta ní ìlú Ìlọrin tí í ṣe olú ìlú ìjọba ìpínlẹ̀ Kwara. Ọkùnrin kan ni wọ́n sọ wípé ó lọ sí ilé ẹ̀kọ́ ọmọ rẹ̀ yìí. Arákùnrin náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Adépọ̀jù Arẹwà. Ni a gbọ́ wípé ó lọ lu olùkọ́ ọmọ rẹ̀ ní àlùbami ẹ̀wà. Orúkọ olùkọ́ yìí ní jẹ́ Ismail Abdullahi. Gẹ́gẹ́ bí ìròyìn náà, gẹ́gẹ́ bí ó ṣe fi léde, wọ́n sọ wípé olùkọ́ náà ó bá ọmọ rẹ̀ wípé irú aṣọ tí ọmọ yìí wọ̀ wá sí ilé ẹ̀kọ́ kò bójúmu tó, àti wípé kì í ṣe irú aṣọ yìí ni ó yẹ kó wọ̀ wá. Ní olùkọ́ ló bá fẹ́ bá ọmọ yìí wí, ṣùgbọ́n ọmọ náà ó sá, ó sì mórí lé ilé rẹ̀. Wọ́n sọ wípé nígbà tí ó dé ilé, ó rojọ́ fún bàbá rẹ̀. Bàbá kò bẹ̀sù bẹ̀gbà, ó bá wá sí ilé ẹ̀kọ́ tó sì bẹ̀rẹ̀ sí ní dídùn dùyà aláta ṣúẹ́ṣúẹ́ fún olùkọ́ ọ̀hún lójú àwọn akẹ́kọ̀ọ́ yòókù. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn yìí bó ṣe ń jábọ̀ rẹ̀, ìgbà tí àwọn oníwèé ìròyìn gbọ́ sí ọ̀rọ̀ yìí, wọ́n mórí lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ láti fi ọ̀rọ̀ wá olùkọ́ lẹ́nu wò. Nígbà tí olùkọ́ yìí bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni ó bá bú sẹ́kún. Ó sọ wípé nǹkan tó fọwọ́ ba òun lẹ́mìí jù ni wípé ọ̀kan lára àwọn ọmọ òun ó wà ní ilé ẹ̀kọ́ yìí
tí bàbá tí ó ní ọmọ tí òun fẹ́ báwí tó sì bẹ̀rẹ̀ sí ní fi ń dídùn dùyà fóun. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbésẹ̀ lórí rẹ̀ pẹ̀lú bí òbí bó ṣe dídùn dùyà fún olùkọ́ ọmọ rẹ̀ ní ìlú Ìlọrin. Ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. kọ́ ló ń ṣàánú wa. Ó fẹ́ kọ́ ọmọ rẹ̀ ọmọwé ni. Ó sì ti mọ̀. Ó ti tẹ́lẹ̀ ńkọ́. Orí rẹ̀ ó máa gbóná fún wé ni. Ẹ wò ó nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà. Níbẹ̀ ni ọmọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ṣèyí Tinubu ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ látìgbà eléyìí ti Very Dark Man àti King Michi eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fa wàhálà láwùjọ ojú òpó ayélujára. Ṣèyí Tinubu ẹni tí ó jẹ́ ọmọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ti sọ̀rọ̀ jáde ò tó sì ti jẹ́ ó di mímọ̀ wípé gbogbo ìjà àti mífòhùn ránṣẹ́ eléyìí tó ń lọ lójú òpó ayélujára láàrin King Michi àti Very Dark Man ó ní kò sí nǹkan tó kan òun o kó tó dìgbà yìí. Òun náà ni arákùnrin Martins Vincent Ọ̀sẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man àti Michel Mukoro tí gbogbo èèyàn mọ̀ sí King Michi òun náà ni wọ́n ti jọ ń fi ohùn ta kàngbọ̀n síra wọn lójú òpó ayélujára. Ọ̀rọ̀ yìí náà ló jáde o látàrí bí King Michi bó ṣe gba ojú òpó ayélujára kan tó sì ń sọ pé òun fi ọjọ́ 6 péré òun fi tún àwọn ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n ti dẹnu kọlẹ̀ tí òun fi tún ṣe, tí ẹnìkan sì sọ pé òun gba àwọn owó tí àwọn èèyàn kó jọ fún un tí ò tí ì rí nǹkan kan fi ṣe látijọ́ yìí. Very Dark Man òun náà ni Michi ni wọ́n sọ pé ìròyìn sọ pé ó ń bá wí lẹ́yìn èyí. Very Dark Man náà bá sọ̀rọ̀ oúnjẹ ó di mímọ̀ wípé òun ò ní dá lóhùn nítorí pé àtìlẹ́yìn tó ń ní láti ọ̀dọ̀ àwọn olóṣèlú pàápàá jùlọ pẹ̀lú ọmọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló fà á tí fi ń sẹnu wátawátá nínú ọ̀rọ̀ eléyìí tí Very Dark Man tó tún sọ. Òun náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé ó ṣeéṣe o kó jẹ́ pé láàrin Ṣèyí Tinubu gan àti King Michi ó ní ọ̀rẹ́ kọ̀kọ̀ eléyìí tí wọ́n jọ ń ṣe síra wọn tí ó bá rí bẹ́ẹ̀ kò ní di pé irú rẹ̀ yóò máa jáde yóò wá máa sọ̀rọ̀ láti máa kun ọ̀dáre kun àwọn ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé àwọn tí ń túnṣe yìí sọ́wọ́ wọn gan ló yẹ káwọn ó ti máa túnṣe àbíjọba gan òun ló yẹ kó gbé nǹkan ìrú. Ọ̀rọ̀ yìí náà ló ń lọ sọ́tún tó ń lọ tó tì tí Very Dark Man ní òun ti gba ìwé o wípé wọ́n ti ń dún mọ̀húrú mọ́ ẹ̀mí òun ó sì mọ̀ wípé bí nǹkan kan bá ṣe òun kí wọ́n mú Ṣèyí Tinubu àti King Michi. Ọ̀rọ̀ yìí òun náà ni ọmọ ààrẹ kò lè dákẹ́ mọ́ ló bá sọ̀rọ̀ jáde lójú òpó ayélujára Instagram rẹ̀ ní ọjọ́ àbámẹ́ta àná. Níbẹ̀ ló ti fi ọ̀rọ̀ ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn yìí tó ń jẹ́ ó di mímọ̀ wípé bí ìgbà tí wọ́n kàn fẹ̀sùn kan òun lásán àbí kéèyàn ó máa ro ìrònú rọ́ insinuation as force òun náà ni ó pé ó ní gbogbo tí ń rò yìí kò rí bẹ́ẹ̀ o. Ó ṣe àlàyé bóun àti King Michi arábìnrin ọ̀hún báwọn ṣe pàdé gan-an. Ó ní òun rí àwọn tí máa ń ṣàánú àwọn èèyàn òun àti ẹ̀ àwọn ò sì tí ì pàdé ju ẹ̀ẹ̀kan lọ rí òde kan làwọn sì ti pàdé bó sì ṣe pàdé ẹ̀ òun náà lòun sọ fún pé òun ó ṣe àtìlẹ́yìn fún àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí máa ń ṣe láti ran àwọn èèyàn lọ́wọ́ yìí. Ó ní lẹ́yìn èyí òun náà ni àwọn mọ̀ àkó eléyìí tí òun ó lọ ṣe àbẹ̀wò sí ibi tó ti ń ṣe àwọn iṣẹ́ àkànṣe. Ó ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà òun ò tí ì ráyè lọ nítorí gbogbo ìgbà náà ara tẹ òun díẹ̀. Nínú ọ̀rọ̀ eléyìí tó wá sọ òun náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé kò sí ọ̀rẹ́ kọ̀kọ̀ àbí pàdé kọ̀kọ̀ kankan tóun àti arábìnrin yìí táwọn jọ ṣe o bí kò ṣe pé ọ̀rọ̀ láti da àwùjọ láàmú òun náà ni àwọn ọ̀rọ̀ tó ń tẹ̀lẹ̀ láàrin àwọn méjèèjì. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ìròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn yìí ló ti jáde wá. Kọ́lọ́run má jẹ́ kí iṣẹ́ ìṣe òòjọ́ wa kó kọjú ìjàdà wá ká sì má ṣiṣẹ́ ṣe o ká má rìnà ní ọjọ́ tí ebi ò bá pọ̀nà o ká má wà nílé nígbà tí ebi ò bá palẹ̀ o nígbà tí gbangba ta tí ò bá gbà àwọn ènìyàn lójú èmi àti yín ká má wà ní ìta o. Òṣìṣẹ́ civil defence kan rèé tí ọkọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ tí ó ṣèṣì gbá níbi tí wọ́n ti yan bí ológun ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust ní bó ṣe jábọ̀ rẹ̀ òṣìṣẹ́bìnrin àwọn ẹ̀ṣọ́ aláàbò civil defence ní ìròyìn yìí jábọ̀ wípé ọkọ̀ àwọn civil defence tó jẹ́ ọkọ̀ akẹgbẹ́ rẹ̀ òun ni ó ṣèṣì kọlù níbi tó ti kọlù yìí ní àwọn ènìyàn wọ́n sáré lọ síbẹ̀
dìgbàdìgbà láti dóòlà rẹ̀ ṣùgbọ́n ẹlẹ́kọ̀ọ́rùn padà polówó. Ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní àná ní ìlú Àbújá níbi tí wọ́n ti ń ṣe ìgbáradì tí a sì rí ọkọ̀ ọ̀hún níbi tí ọkọ̀ ó ti fẹ́ yípo. Ọkọ̀ méjì ní ọkọ̀ civil defence ọ̀hún, ọ̀kan ṣáájú ìkejì náà sì fẹ́ tẹ̀lé. Wọ́n fẹ́ yí òbírípo láti máa lọ sí ibi tí wọ́n fẹ́ mórílé ṣùgbọ́n ṣàdédé ni awakọ̀ ó ṣàdédé tẹ bírèkì. Àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní káwọ́ mórí, wọ́n sáré lọ síbẹ̀ láti wo nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n òṣìṣẹ́bìnrin civil defence ni ó wà ní abẹ́ ọkọ̀. Àwọn ènìyàn wọ́n fẹ́ gbé ọkọ̀ sókè, wọ́n sì ń wá ọ̀nà láti fi yọ arábìnrin ọ̀hún jáde kó tó di wípé ọkọ̀ tó máa ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì òun tètè wá tí wọ́n sì jọ pawọ́pọ̀ láti dóòlà arábìnrin náà. Wọ́n fẹ́ gbé lọ sí ilé ìwòsàn láti wò ó bóyá Ọlọ́run lè dá ẹ̀mí rẹ̀ sí ṣùgbọ́n ọlẹ́kọ̀ọ́rùn padà polówó nígbàtí agbẹnusọ fún iléeṣẹ́ àwọn àjọ civil defence tí ó máa fi ohun náà àti ọ̀rọ̀ yìí múlẹ̀, Àfọlábí Babáwálé, ó jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ó ṣeni ní kàyéfì tó sì fi ọwọ́ ba àwọn lẹ́mìí. Ìwé ìròyìn Daily Trust ni ó ti ìròyìn ọ̀hún jáde nígbàtí àwọn ọ̀gá àgbà fún àwọn àjọ civil defence tí ó máa jẹ́ kó di mímọ̀ wọ́n sọ wípé àwọn ti fi àwọn ọ̀gá lọ́gàá àwọn ti rán wọn lọ sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí láti bá wọn dárò torí wípé ìṣẹ̀lẹ̀ làlúrí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Kọ́lọ́run kó ṣàánú wa. Ìwé ìròyìn Daily Trust ló ti ìròyìn ọ̀hún jáde, ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló ti jáde ò níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu tí wọ́n ti jó di mímọ̀ wípé ọwọ́ àwọn ti ba àwọn mẹ́rin kan tí wọ́n sì gba ọkọ̀ eléyìí tí wọ́n jí gbé ní ọwọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Enugu náà ni wọ́n ti jó di mímọ̀ wípé àwọn arákùnrin mẹ́rin kan tí wọ́n jẹ́ àfúrásì òun náà ni ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti bà báyìí tí wọ́n sì gba ọkọ̀ ó kéré tán 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ wọn látàrí àwọn ìwádìí àti ìfimúfilẹ̀ eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣe náà níṣẹ́ ọ̀hún ló fi kẹsẹ̀ járe. Iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n jẹ́ di mímọ̀ wípé ọ̀kan nínú àwọn ọkọ̀ ọ̀hún òun náà ni wọ́n jí gbé o ní ìpínlẹ̀ Enugu tó jẹ́ pé àwọn méjì tó kù nínú àwọn ọkọ̀ ọ̀hún òun náà ni wọ́n fìbọn gbà ní ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún SP Daniel Ndukwe nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti ń jẹ́ di mímọ̀ wípé nínú ìwádìí eléyìí tí àwọn ṣe ní ọjọ́ 26 oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí ń dédé aago 5:30 òwúrọ̀ ó ní ọwọ́ àwọn ba arákùnrin kan tó ọjọ́ orí rẹ̀ tó wà ní ẹni ọdún 22 Tẹ́sọ̀ Joseph ń sọ òun náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní agbègbè ibìkan tí wọ́n pè ní chemist roundabout ní Enugu. Wọ́n ní ń sọ òun náà ni ó jẹ́ ọmọ ìjọba ìbílẹ̀ Guma ní ìpínlẹ̀ Benue tí wọ́n sọ wípé ọwọ́ tẹ̀ ò látàrí bí ó ṣe fẹ́ gbé ọkọ̀ òun tó fẹ́ gbé sá lọ Toyota Hiace òun náà ni wọ́n pè é gẹ́gẹ́ bí ìwádìí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti ṣe òun náà ni wọ́n jẹ́ ó di mímọ̀ wípé arákùnrin yìí náà ni ó ti dé sí ìpínlẹ̀ Enugu ní ọjọ́ kan ó kù kó tó di pé ó lọ gba ọkọ̀ òun gẹ́gẹ́ bí èyí wọ́n ní ọkọ̀ náà ni wọ́n gbé kalẹ̀ tó sì lo àwọn kọ́kọ́rọ́ àmọ̀ràmọ̀dà eléyìí tí ẹ máa ń ṣí gbogbo nǹkan wọ́n ní ló fi ṣí ọkọ̀ òun o wọ́n ní bí ó ti wá ń gbé ọkọ̀ òun kó ti máa gbé lọ òun náà ni ọwọ́ ti tẹ̀ ẹ́ nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n wá sọ náà ni wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé kó tó dìgbà yìí òun náà ni wọ́n ti jí ọkọ̀ kan gbà tí ẹ ó sì ti bọ́ sí etí àwọn láti ìgbà náà wípé àwọn o wípé wọ́n ti jí ọkọ̀ kan gbé o tó jẹ́ pé ní ọjọ́ 21 oṣù kìíní ọdún tá a wà ní dédé aago 6 ìrọ̀lẹ́ òun náà ni ọwọ́ ló tún tẹ arákùnrin kan náà eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Gwayin Samuel eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Sammy Black nígbàtí òun náà tó jí ọkọ̀ gbé lẹ́yìn èyí òun náà ni wọ́n tún ní wọ́n mú arákùnrin kan náà tó jẹ́ pé òun náà tún jí ọkọ̀ gbé o tí wọ́n ti ẹ̀ sọ pé nú ọkọ̀ eléyìí tí òun jí gbé yìí ó wà lára àwọn ọkọ̀ tí wọ́n lò tí wọ́n fi ṣe ìjínigbé fún ọmọ ẹnìkan nípínlẹ̀ náà ní ọdún 2022 nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n wá sọ náà ni wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àwọn ìwádìí eléyìí tí wọ́n ṣe pẹ̀lú ọdún 2022 yìí wọ́n ní nígbà náà ní ẹ san owó pé ó yá ẹgbà báwa fọmọ wálẹ̀ dákun ẹ̀ ní rí wàhálà pẹ̀lú owó eléyìí tó tó 500 ẹgbẹ̀rún ni wọ́n sọ pé wọ́n kó fún àwọn èèyàn tí wọ́n fi àwọn ọmọ ọ̀hún tí wọ́n fi wọ́n lẹ̀ nígbà náà ṣùgbọ́n ní báyìí wọ́n ní gbogbo àwọn mẹ́rin ọ̀hún wọ́n ti ń wò kànbòrò ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀rọ̀ yòó.
ká ṣí ojú òpó kalẹ̀ báyìí nítorí àkókò wa a ti ṣí ojú òpó kalẹ̀ láti jẹ́ kẹ́ ẹ bá wa dá sí ọ̀kan ọ̀jọ̀kan kókó àti àtúpalẹ̀ ìròyìn tí a ti kà ẹ dá sí ní ìdásí tó bá òfin mu ẹ dá sí ní ìdásí àti ọ̀rọ̀ tó lọ lórí ẹ̀rọ agbágbé tẹ́ ẹ bá ti dá sí ní ìjákújà àwa náà á jà ní ìjákújà kò bá lẹ́jọ́ nú 070 47 7064 lójú òpó tí ẹ fi bá wa dá sí 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí ẹ̀lú ẹ kú ojúmọ́ o ẹ káàárọ̀ sà. olú ọmọ jàgàbá láti sẹ́yìn. láti ìlú sẹ́yìn ẹ káàárọ̀ sà. yes sà. ọ̀rọ̀ tẹ́mi fẹ́ dá sí nípa ọ̀rọ̀ síkírọ́tì arọ bàbá wa Tinubu pẹ̀lú ọ̀rọ̀ síkírọ́tì torí ọmọ múláyà àwọn ọmọ Nàìjíríà púpọ̀. ọ̀rọ̀ kílẹ̀ pé. ọ̀rọ̀ síkírọ́tì nípa ọ̀rọ̀ ààbò tó. arọ àwọn bàbá wa Tinubu wípé wọ́n bá arí pé wọ́n gbìyànjú nípa ọlọ́pàá àbílẹ̀ tí wọ́n dẹ̀ sọ nípa tí wọ́n bá àwọn sínétọ̀ sọ́ngbà tí wọ́n ń sínú arọ àwọn sínétọ̀ yẹn àtàwọn rẹ́ẹ̀pì tí wọ́n padà sílé láti lọ́ọ́ jókòó pẹ̀lú gọ́fìnà wọn àti chairman local government kọ̀ọ̀kan láyé pé ọ̀rọ̀ ìjọba ọlọ́pàá àbílẹ̀ yìí ó múlẹ̀ dáadáa òun ló lè fi àwa mẹ̀kúnnù ló lè fi wa lọ́kàn balẹ̀ nílùú láyé pé gbogbo ibi tí àwọn wèrè yìí wà wọ́n lè mọ ibẹ̀ láti wọ̀ sí nípa ọ̀rọ̀ bàbá tí. gbogbo ẹ̀ lẹ́fẹ́ dá sí ni ẹ fẹ́ lómi láàyè bàbá. bàbá ti mẹ́yọ̀ kan ẹja fẹ́ lómi ẹ ṣeun bàbá ẹ ṣe olú ọmọ Jagaban láti ìlú Ìṣẹ̀yìn ẹ ṣe o ká mọ̀ ṣe ní pápápá àtúnisẹ́ míì tí a fẹ́ jẹ́ ṣètìkọ́ ká má jẹ oyè aládàáni kan jẹ ẹ̀ló ẹ kú ojúmọ́ o ẹ̀ló ẹ ti wà ń bẹ̀ o 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí ẹ̀ló ẹ káàárọ̀ o. ẹ máa káàárọ̀. ẹ káàárọ̀ sàrúkọ yín. jẹ fún gbogbo àdúrà wọ́n gbà. àmín ẹ ṣeun. orúkọ mi ní ìbúdọ́lá àdìsá ọmọ òun léèwọ̀ láti ìlú Gàngán. olùtọ́ aláàbò àbíkọ rẹ̀ fìgbàǹtì wọn ní mọ́tò ṣe léṣe ní Àbújá lánàá. Ọlọ́run Olódùmarè kò ń jẹ́ kí arẹ́rù rẹ̀ mọ́ Ọlọ́run fàbò rẹ̀ bò wọ́n àwọn ni wọ́n máa borí ogun òní borí wọn lórúkọ Jésù Kristi Olúwa wa. ẹ ṣé bàbá 070 47 7064 070 téèyàn bá wo fọ́nrán fídíò òun tó kọ́lọ́run má jẹ́ kí ogun kó borí wa ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ kú ètò bàbá ọlá ló ń sọ̀rọ̀ látàgbélé mọ́gàjì láti ìlú Ìpàkó. ń gbọ́ ń sà. tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́wọ́ bàbá wa Tinubu o lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ àwọn ọmọ kọ̀rọ̀ kan dún gbogbo ohun tó ń ṣẹlẹ̀ Ọlọ́run bá yọ̀ bá wa lọ́wọ́ sí o Ọlọ́run sì fi wá borí ogun Nàìjíríà o bàbá ọlá látàgbélé mọ́gàjì láti ìlú Ìpàkó ó dàbọ̀. ẹ ṣé o 070 47 7064 070 47 7064 lójú òpó tí ẹ fi bá wa dá sí ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ gbàrọ̀ sí kò ní bàjẹ́ o. àmì o Ṣùráwálé. wá ní ọmọ olówó aṣí láti aṣíkìdàn lókè o. ẹ káàárọ̀ sà. àtúngbẹ agulẹ ayọ̀. àmì o. lórí ọ̀rọ̀ òbí ọmọ tó wá lọ nàta olùkọ́ tó ń kọ́ ọmọ rẹ̀ lórí ọ̀rọ̀ pé aṣọ tó wọ̀ tàbí bákan tí wọ́n bá tiẹ̀ wá ṣe nǹkan tí ò dáa fún mọ́ ṣé tábà wá bá tíṣà wíta ṣàlàyé pé wọ́n ṣe tí ò dáa ìṣojú àwọn ọmọ wọn tún wá ní tíṣà ọmọ tíṣà náà tún wà nínú kíláàsì lásìkò tí wọ́n ń jẹ bàbá rẹ̀ níyà bàbá tó jẹ́ tíṣà òun náà owó òbí náà ti fẹ́ kọ́ ọmọ tòun náà kóun ní òdépò kó di tíṣà kò dáa o tọmọ bá tí wọ́n bá ṣe nǹkan tí ò dáa fọmọ wa ajẹ́ ká pè wọ́n kò ń ṣe pé ṣojú àwọn ọmọ náà láti wá máa ṣe kò dáa tó Wálé ọmọlúwa ṣílátà sí kingdom lókè o. òbí mi gan tí kò lọ sí ilé ẹ̀kọ́ láti lọ na. ẹ̀yin mọ̀dí tó ń go òfin kàwé òbí tí ó lọ ilé ẹ̀kọ́ tó lọ na tíṣà rẹ̀ ẹ̀yin mọ̀dí tí ò fi kàwé. àbí. bóyá ọ̀nà tíṣà náà ń gbà. ṣùgbọ́n àwọn tí ó jẹ́ pé irú àwọn nǹkan àwọn olùkọ́ ẹni wọ́n jẹ́ ọ̀hún
láti fètè ẹ̀gàn pè wọ́n. bí ìgbà téèyàn ń bú òbí tó bí yẹn kò sí tó bí èèyàn gbúdọ̀ sí fún yẹn yóò gbúdọ̀ bẹ́ẹ̀ lolùkọ́ ṣe rí. bẹ́ẹ̀ ni àwọn òbí mi gan tí wọn ò lu olùkọ́ tó bá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ nílé ránṣẹ́ sí olùkọ́ ọmọ wọn. èpè òsì lè mú tíṣà ẹ mú tara yín jẹ torí kó lè dá fọmọ rẹ ni. kò sí nǹkan ọ̀hún tí èèyàn fẹ́ jẹ́ láyé olùkọ́ ṣe pàtàkì. nígbà tí a pàdé bàbá kan bí wọ́n ṣe lù wá tó a ṣe wá mọ̀ pé aṣóore náà ṣe fún wa Mr. Onífádé a pàdé níbi birthday chairman ọ̀rẹ́ chairman wa ni nígbà tí chairman ṣe 60 pàdé wọn mo wá sọ fáwọn túrájọ yẹn pé bàbá yìí ná mi mo sì tún padà lọ kí wọn tí mo tún sọ pé wọ́n ṣeun torí àwọn yẹn ló jẹ́ káwa gan ká gbórí dúró àwa náà ò sọ pé a fẹ́ gbórí dúró ṣùgbọ́n láyé ìgbà yẹn àwọn òjẹ́ ọ̀yà pátá àwọn náà ò láàyà pátá àwọn tí sàtọ́lọ́ ń kó tiwa ni so àwọn òbí wa ń gbà yẹn dẹ̀ ní tó o bá délé tára ẹ bá lé wọ́n mọ̀ ní ìyá Súlẹ̀ òní bó o bá sẹ̀wọ̀n ní náà èmi gẹ́gẹ́ mọ̀ lú ọmọ tó o jẹ́ ṣùgbọ́n kí wọ́n wá tẹ̀lé èèyàn lọ sí skul kan lọ́mọ ìjà kì í ṣe tó dáa o kò í ṣe tó dáa. ẹ jẹ́ ká pe àrò àti ọ̀dọ̀fínú wa àwa tá a jẹ́ òbí àti alágbàtọ́ ẹ má jẹ́ ká fi ọwọ́ ara wa ká fi ba ayé àwọn ọmọ wa jẹ́ torí pé òbí tó bá ń gbè lẹ́yìn ọmọ rẹ̀ nítorí wípé olùkọ́ bá ọmọ wí tí ò jẹ́ kí ọmọ ó mọ̀ wípé nǹkan tóun ṣe ò dáa ń fọ ọwọ́ ara rẹ̀ ìfi ń ba ọjọ́ ọ̀la ara rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o ó sì léwu torí pé bí kinní bá bàjẹ́ tán tó ń kinní ní ọ̀dà òun náà ni ó dà o ẹ jẹ́ ká ṣọ́ra bó ṣe rí nù ká má torí wípé. àwọn ọmọ igan wá ní ẹ wá mọ̀ wo àwọn ọmọ gan ni ẹnu òbí yẹn ò ká wọn lé o. tẹ́lẹ̀ ńkọ́. èyí tẹ́fi wá àwọn ọmọdé ni wọ́n máa ń bẹ̀rù olùkọ́ tẹ́fi wá fi wọ́n lẹ̀kan bẹ̀rù ẹnìkan wọn àbẹ̀rù ti yín lé wọn ò tún bẹ̀rù olùkọ́. wọn ò tún bẹ̀rù olùkọ́. torí nísìnyí ọmọ yẹn nísìnyí yóò mọ ìyẹn wọ skul. kódà olùkọ́ yóò wá pàtì pé oríire ló ti ṣe sọ gbọ́. olùkọ́ nìkan ni principal gan pàtì. wọ́n pàtì ní. tí wọ́n bá lé kúrò ní ilé ẹ̀kọ́ so pẹ̀lú bí ayé ṣe ti wà yìí táyé ti di orí social media n ó ti fi sórí social media ilé ẹ̀kọ́ tí ọmọ òun ó lọ àfi tí ó bá kò nípínlẹ̀ òun ló kú. àbí àwọn private school. tàbí àwọn private school. àwọn business ni oríṣiríṣi tó wá ti wà nílẹ̀. àìmọye ọmọ tí wọ́n mọ̀ fọwọ́ ra lórí. bóyá wọ́n ti na principal mi gan tí wọ́n lè kéka wọ́n ti na principal private school mi gan ṣùgbọ́n àwọn ò lè sọ ọ́ta ẹgbẹ́ gbowó. principal tàbí teacher private school kò gbọ́dọ̀ jágbe mọ́mọ́ ju ó ti gbowó oṣù tán oṣù lọ parí lánàá yìí yóò kàwé ẹ̀ tì. àní òbí mi yóò tún máa sọ pé ọmọ òun o position báyìí ló fẹ́ di ó gbé. tẹ́lẹ̀ nǹkan èmi náà ṣe tíṣàrì. èmi náà ṣe tíṣàrì wọ́n tún fún àwọn olùkọ́ lówó. position báyìí. ó tiẹ̀ tó ọjọ́ open day. káì àwọn òbí tí Ọlọ́run bá fi change díẹ̀ sápò wọn ọjọ́ open day. irú àwọn ọmọ wọn lẹ́yìn máa kọ́ specially. wo àpò ọ̀gá lọ lé mi òbí omi ni wo àní ọmọ mi ò mọ òwe Yorùbá kà dáadáa mo sì fẹ́ jó mọ́. mo kọ mọ òwe Yorùbá kà dáadáa olùkọ́ èdè Yorùbá ni mí tẹ́lẹ̀ ọmọ mi ò mọ òwe Yorùbá kà dáadáa mo fẹ́ jẹ́ bá mójútó ẹ bá mójútó àpò ọ̀gá lọ yàgò mi lákínní ọ̀hún jàre pátá bá padà dé àtẹ̀síwájú ẹ̀ kó kalẹ̀. bí kìnìún bá bú nínú igbó ti gbó ti jù á mètìtìtì Sip 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ má ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ ramọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ ramọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe ewé àdèpò wọ́n fi pò ókè 09027249106 090
63 82 23 70. Tilẹ̀kùn lẹ́yìn ni o. Jogun omi. Mara mọ́. Kò mọ́lẹ̀. Sweet Peter. Rárá fẹsọ̀ ló ṣe. Ewé àtẹ̀gbò. Okay now, ó ti yá. 090 27 24 91 06 090 63 82 23 70. Tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe. Jogun omi ni kò béèrè. Sweet Peter ló lè ṣe. Ramọ́ ni kò béèrè fún. Ralac Fashion ló ṣe. Ralac Fashion ló ṣe. Ralac Fashion ló ṣe. Ralac Fashion. ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ènìyàn wa à ń kí yín wípé ẹ kú ìtẹ́tígbọ́ wa níbi yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa abala tá a dé yìí ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ wípé pàtàkì ni àlàáfíà jẹ́ àlàáfíà gan ni òpómúléró àti ọ̀pákùtẹ̀lẹ̀ gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe kò sí nǹkan yòówù tá a fẹ́ ṣe tá a sọ yí pé tàlàáfíà sí ọ àlàáfíà gan ni nǹkan tó gbé ara ró àlàáfíà lògùn ọrọ̀. ara líle ni a fi ṣiṣẹ́ àlàáfíà lògùn ọrọ̀ Alhaji Abolore tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ralac Ventures àwọn ni wọ́n máa bá wa tàkùrọ̀sọ láìpẹ́ jọjọ láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ oríṣiríṣi nǹkan tó ń jáde ní iléeṣẹ́ wọn àti ìgbésẹ̀ tuntun tí iléeṣẹ́ yìí ń gbé fún ìgbáyégbádùn ọmọnìyàn nítorí pé ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún. ẹ kú ojúmọ́ o Alhaji. ẹ máa kú ojúmọ́ atọ́kùn. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ kú ojúmọ́. a kú òǹgbẹ a kú àìsùn. àdúpẹ́. ọlọ́run ò ní dùn wá ní ládàá rẹ o. àmín. àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo etí tó ń gbọ́rọ̀ wa ọlọ́run ò ní ṣe léèlẹ̀ ọ̀kan tó kún fẹ́mi àtẹ̀yìn. àmín o. ẹ ṣe atọ́kùn ẹ kú gbogbo gbà wa. àdúpẹ́. orúkọ mi máa ní Alhaji Abolore tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralac tí olú iléeṣẹ́ á wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi tí ẹ fẹ́ wá sí iléeṣẹ́ wa tẹ máa ń béèrè tẹ bá ti dé Our Lady Road lọ́mọlójú ẹ sáàyà látara ilé epo àrí ìdí yẹn ẹ máa bọ̀ straight ẹ má yà síbi kankan ẹ fi ilé ìwòsàn Anwaru Islamic àtijọ́ ẹ fi ilẹ̀ transformer ẹ̀rọ òmúnáwá tẹ́ kọ́kọ́ kọ̀ọ̀kan tó yà síbi òkè ayọ̀ yẹn ẹ ti rí àkọmọ̀nà wa lẹ́gbẹ̀ẹ́ wa àlàáfíà. bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú òkèèrè lẹ́gbẹ̀ẹ́ gáràjì sẹ́yìn ilé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá. bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà ní ìlú àgọ́ ààrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú àgọ́ ààrẹ níbi chọ́ọ̀chì Akékaka. bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà ní ìlú Gaya ní orílẹ̀-èdè Republic of Niger. àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe ẹni tí ó kàn tí ó fi kàn wá o. àmín. tó ẹ kú atótónu láti àárọ̀ Alhaji òní náà ní ọjọ́ tó kẹ́yìn tí ẹ ṣe onígbọ̀wọ́ ètò tó ní ṣe pẹ̀lú ìlera lórí ìròyìn àjímúná nígbà tí a bẹ̀rẹ̀ ní ọjọ́ ẹtì bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ẹ jẹ́ kí àwọn ènìyàn ó jẹ àǹfààní òní náà sì tún ní ọjọ́ tó kẹ́yìn àti ọjọ́ kìíní nínú oṣù kẹta. bẹ́ẹ̀ni. àǹfààní wo làwọn mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́kọ́ dé iléeṣẹ́ yín àǹfààní wo ni ẹ fẹ́ kí wọ́n jẹ àkọ́kọ́ nìyí ẹ̀kejì Alhaji ẹ ṣe ẹkú gbogbo ìgbà wa Alhaji gẹ́gẹ́ bí àǹfààní tí àwọn èèyàn máa jẹ lẹ́nu bá a ṣe wà lásìkò lámúlá náà èèyàn mẹ́wàá àkọ́kọ́ dé tó bá gba káàdì tó dẹ̀ rajà yóò jẹ ọ̀sà solution lọ́fẹ̀ẹ́ fún àǹfààní ẹni ó bá ní ọgbẹ́ ẹnu ọ̀sà solution tá a wá ń wí ẹ̀ ń sólẹ̀ ọ̀sà solution tá à ń wí àpò 2.5 là ń tà tó jẹ́ 2,500 so èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́kọ́ dé tó gba káàdì tó dẹ̀ rajà yóò jẹ àǹfààní ọ̀sà solution láwọn tó bá wá sí head office nílùú Ìṣẹ́yìn a ti ṣe ti òkè o tàgó ààrẹ a ti ṣe kọjá
ìgbọ́n bá ń fà ní àwọn èèyàn wa nílùú Ìṣẹ́yìn àtàgbègbè rẹ̀ èèyàn mẹ́wàá tó bá kọ́kọ́ dé ló jẹ àǹfààní ọ̀sà solution. tó àwọn tó bá wá pè ń kọ́. àwọn tó bá pè sórí ètò láàárọ̀ yìí bẹ́ẹ̀ni èèyàn 4 wọ́n gba owó pè. wọ́n gba owó pè. bẹ́ẹ̀ni tó o ti dà báwọn. ìyẹn dà. Alhaji fún àwọn ènìyàn tí wọ́n ẹ̀ṣẹ̀ ń gbọ́ yín ní ìlú Ìṣẹ́yìn torí ìlú Ìṣẹ́yìn tóbi ó ṣeé ṣe kí wọ́n má mọ iléeṣẹ́ yín torí pé ìfásitún ti wọlé báyìí èèyàn mẹ́wàá àkọ́kọ́ ẹ tún júwe ibi tí iléeṣẹ́ yín fi ìdí kalẹ̀ sí ní ìlú Ìṣẹ́yìn ẹ júwe ẹ̀ dáadáa fún wọn. ẹ máa ṣe atọ́kùn olú iléeṣẹ́ wà ní ojú bàbá ní ìyànà òkè ayọ̀ fáǹfààní ẹni tí bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ gbogbo ibikíbi tó bá ti ń bọ̀ yálà ọjà ni yálà kọ́sọ̀mù ni yálà ìsálú ni àbẹ́kùnlé ni ẹ sáà gbọ́kadà kẹlẹ́yìn bọ̀ wá sí ojú bàbá kí wọ́n yà látara ilé epo àrí ibi kí wọ́n máa bọ̀ straight kí wọ́n máa yà síbi kankan ẹ̀rọ àkọ́mọ̀nà ẹ̀rọ amúnáwá ni wọ́n kọ́kọ́ kàn lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún kí wọ́n tó yà síbi ìyànà òkè ayọ̀ ẹ̀wọ̀n ti rí àkọ́mọ̀nà wa lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ àlàáfíà fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń gbọ́ mi ẹ já mójútó àlàáfíà ara wa ọ̀gá oore téèyàn fi wá oore òun àlàáfíà gbogbo ògùnyẹ̀jú téèyàn bá ṣe pẹ̀lú faradà tó dẹ̀ ń fi bẹ́ẹ̀ lọ́wọ́n bá sí bí nǹkan bá lelelele ọlọ́wọ́n bá yóò sọ ọ́ di rọrùn ẹ̀yin tí ẹ̀yin rí ìpèníjà yálà oríkèéríkèé ara tó ń roni oríkèéríkèé ara tó ń roni ó máa wọ́pọ̀ láàrin àwùjọ wa lásìkò yìí àbí kára máa ta ni àbí kọ́wọ́ máa kú àbí kẹsẹ̀ máa kú àbí kí níkẹ́ máa ráyàn lẹ́sẹ̀ kó máa dàbí ráṣẹ̀ráṣẹ̀ tó yẹ pẹ́ lómi ti káàkiri yóò máa ní ọ̀fà ní kò sáìsàn kan tí ò lóògùn kọ́nà má járí bínú ọlọ́run iná ní ṣe iléeṣẹ́ Ralax kó ńláńlá jáde láti ra ẹ̀rọ tó jẹ́ pé mójútó ẹ̀yà ara tó jẹ́ pèníjà yálà ọwọ́ ń kú ni àbára títa ni yóò nẹ̀kasẹ̀ gbogbo bí àbẹ́yìn tí ń kélé àbọ̀ọ́dún kan ọwọ́ ẹlòmíì lágbára débi tó yẹ pé kò lè gbé ọwọ́ sókè báyìí láì ṣubú lọ́kọ̀ kọlù yẹn sẹ́yìn ò kọlọ́kọ̀ fún díẹ̀ yìí ìsìn ara ń gbó gbogbo ẹ̀ náà kọ́ lọ fà gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀ náà kọ́ lásàsí gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi pé yẹn bá ra nǹkan láàrin ọdún 5 sígbà tá a wà yìí tí mo ṣe máa wà lákàánà bó já sọ tí yẹn bá rà aṣọ tí yẹn rà láti January láti àǹsìn tí yẹn lè fi pé bí yẹn ṣe tí yẹn bá ń wọ bó ṣe yẹ kó wọ̀ tó lè dàbí èyí tẹ́ ẹ̀ ń ṣẹ́ra ní àsìkò yìí fún díẹ̀ yìí gbogbo ìpèníjà tẹ rí tí ń dà yín láàmú ọlọ́run ọba lọ́bọ ológun èèlò lọ́bẹ̀ ẹja múra sí àlàáfíà ara wa ẹ má jẹ́ kó jẹ́ pé ohun tá a fẹ́ wò sára ló jọ wá lójú ara tá a fẹ́ wọ nǹkan sí yẹn jẹ́ bàbàrà gbogbo ẹ̀yin èèyàn tẹ́ sí lóbìí tọ́lọ́run sí àwọn òbí yín kù ẹ gbìyànjú ẹ yọjú sí iléeṣẹ́ wa lóòótọ́ gbogbo ẹ̀dá tí ọlọ́run bá ti ní kọjọ́ orí rẹ̀ gbé pẹ́ẹ́lí ó ti dọ̀mọdé padà ṣùgbọ́n ẹja fi sùúrù bá wọn gbé ká gbé wọn ká tọ́jú wọn kì í ṣe pé wọ́n kú tó ká máa pa màálù aláwo di ọmọ tó lówó tóbi rẹ̀ ń ṣàìsàn tí ò lè tọ́jú rẹ̀ àbí aláwo di ọmọ tó lówó tí bàbá rẹ̀ ń ṣàìsàn tí ò lè tọ́jú bàbá ẹ̀ ọlọ́run ọba àtẹ̀mí àtẹ̀yìn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run ṣe wọ́n ní alizanu ibùdó díìnì ọmọ tí gbẹ̀yìn tí ń ṣe kó ṣe wọ́n lọ́mọ ẹ̀sìn nítorí ọmọ tó bá jọmọ ẹ̀sìn náà ní rántí òbí láyé ní rántí òbí tóbi ò bá sí mọ́ fẹ́ni tí ń gbọ́ wa nígbà àkọ́kọ́ tó fẹ́ ṣalágbàtà wa gbogbo àwọn tó ń jáde níléeṣẹ́ wa anígẹ́tọ̀ gbàmúgẹ́ tó ń ṣẹ́ fún gẹ̀dígẹ̀dí ọ̀pẹ́ inú tó ń kẹnu inú tó ń rin nǹkan oṣù obìnrin tí ò wá àbóyún àbóńdúdú àbóńṣe ségesège ó ti kọ́ọ̀sì wàhálà nínú ilé láàrin ọkùnrin sóbìnrin ó ti kọ́ọ̀sì primary infertility ó ti kọ́ọ̀sì secondary infertility tẹ́lòmíì tó yẹ kó ti wọlé ọkọ lọ́kùnrin lóbìnrin tó yẹ kó máa ní PID ní staphylococcus ní candidiasis ní syphilis ní infection ní gbogbo ẹ̀ náà àrùn ìbáṣepọ̀ láàrin ọkùnrin sóbìnrin owó tí máa ń yọ nínú sọ́dọ̀ kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ó ń kọ́ọ̀sì kóbìnrin gbà míì ó yẹ pé kínú obìnrin máa gbóná kó má lóyún ní kò sì rọrùn fọ́mọ obìnrin kínú bá ń gbóná jù kí nǹkan lè dúró sí i lára fún ìdí èyí àbí kí nǹkan fún máa jáde lára obìnrin àbí kóbìnrin tiẹ̀ máa ṣe súnà lọ́wọ́ kó máa jẹ́ ìnira fún àbí kóbìnrin tiẹ̀ máa ṣe súnà lọ́wọ́ kí nǹkan fún máa jáde làwọn bàbá wa àtijẹ́ta àtàlẹ́ ń pè ní àkẹ́rù èyíkéyìí tẹ́yìn lè máa rí inú alámí àbí ìwọ ọmọkùnrin tó ti lọ ṣàyẹ̀wò tó ti ń sọ fún ẹ pé low span can ni ó póríṣi mẹ́ta ó ṣeé ṣe ń gbà míì àtọ̀ lè máa wá bí omi àbí kó má wà bó ṣe yẹ kó wá àbí kó tiẹ̀ máa wá kó jẹ́ gbogbo ohun tó lè mú ìkẹ́ ọlọ́run jáde látara rẹ̀ ó ti dòkú àbí kóbìnrin jẹ́ máa ṣe sínú lọ́wọ́ kó máa jẹ́nira kó jẹ́ pé kára rẹ̀ má gbé pẹ́ẹ́lí ẹ yọjú sílé iṣẹ́ wa pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run kò sáìsàn kan àbárùn kan gbogbo ìgbà ní máa ń sọ ìbínú ọlọ́run nìkan ní ológun gbogbo ẹ̀yẹn ẹ̀mí tẹ́ ń gbọ́ mi nílùú Ìṣẹ́yìn àtàgbègbè ẹ̀ dìde wúyà Alhaji Ralax ó wà nílùú Ìṣẹ́yìn báyìí
ẹ jẹ àǹfààní yẹn. Bákan náà ní ìlú òkè òlọ́la ẹ tètè dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pè wá ní Gẹ̀nẹ́, Ìwérélé, Ìjó, Ẹlẹ́kọ̀ọ̀kan, Ìgàngàn, gbogbo yín ẹ dìde wíyà ẹ tètè dé. Èèyàn lèyẹn máa ń dúró dọkọ̀, ọkọ̀ òkè ń dúró dé yẹn. Bákan náà la ní Ghetto Sweet Bitter, òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń roni, ọ̀tọ̀ ní rheumatism, ọ̀tọ̀ arthritis, èyíkéyìí tí ìbá jẹ́ ń bẹ̀ ẹ̀já yọjú sí iléeṣẹ́. Bákan náà ni a ní Ulcer Solution tó ń ṣiṣẹ́ fọ́gbẹ́ ẹnu, pàápàá ti lọ àsìkò lámúlánà yìí ẹlòmíín ṣe ní bùkárí láti ṣèbádà fọlọ́run tó ọ̀sẹ̀ òjé kẹlòmíín ò gbádùn. Bákan náà ni la ní Kúmọ́lẹ̀ Swift Flosser, òun ló ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú àgọ́ ara, àìlèṣe gbọ̀nsẹ̀ déédéé. Bákan náà la wá ní ẹ máa ra mu, òun ṣiṣẹ́ àwọ̀ká oríkèéríkèé ara tó ń roni àbí gbáyà tó ń dunni. Bákan náà la ní oníwóró tó ń ṣiṣẹ́ fún ìfúnpá gíga, àìlèrórun sùn ní, ẹ̀gbẹ́ kan orí ń fọ́ yẹn ní, etí ń hó ni, àbí kéèyàn máa rìn láti ibìkan síbi kan kó máa mí ẹlẹ́ẹlẹ́. Bákan náà la wá ní oníwóró tó ń ṣiṣẹ́ fún àìsàn kéèyàn máa ṣẹ̀yọ́ tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà. Nígbà míì méjèèjì máa ń dàpọ̀ mọ́ra wọn, ẹlòmíràn máa rò pé tọ̀ ṣúgà ló ní sóbìnrin sọkun, tó dẹ̀ jẹ́ pé tí wọ́n bá ṣàyẹ̀wò àyẹ̀wò ni ó fi hàn, àbí kí wọ́n ní ohun tí ń ṣe èyí ó kàn rí kóun tọ̀ ni expansion máa ń kọ̀ ṣe àbí prostate. Èyíkéyìí tí ìbá jẹ́ ń bẹ̀ ẹ yọjú sí iléeṣẹ́ wa. Bákan náà la wá ní Ghetto Wet Sweet Bitter, òun la fi egbògi méjìlélógún sí fáǹfààní ìgbà ìgbádùn àwọn èèyàn wa. Kọ́lọ́run ọba kó má dà wá láàmú, àtàìsàn ó kéré ó tóbi kó má fi ṣe wá, kó má fi ṣe tí ó kàn tí ó fi kàn wá. Ẹ jẹ́ á máa bẹ lọ́hùn gbogbo téèyàn bá rí ó fi bẹ lọ́hùn kú gbìyànjú tí ń ṣe, kò sí ohun téèyàn fàdúrà kún tó pòfo àfẹ̀dá tí ò bá mọ orí Ọlọ́run lókun. Bákan náà la wá ní ilẹ̀kùn lẹ́yìn Sọlédayọ̀ fáǹfààní gbogbo àwọn èèyàn wa tí ó ń kọ́lẹ̀ lọ́dọ̀ obìnrin. Ọ̀tọ̀ ní dákọ́lẹ̀, ọ̀tọ̀ ní a rí obìnrin sá, ọ̀tọ̀ ní àsúnkì. Èyíkéyìí tí ìbá jẹ́ ń bẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run, àìsàn kéré tóbi kò ní fi ṣe wá, kò ní fi ṣaya, kò ní fi sọmọ, wà ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá. Ẹ ṣe àtọkùn. tó ẹ ṣeun, ẹ kú àtótónu látàárọ̀, ẹ kú kó lè da, ẹ kú kí àwọn ènìyàn ìlú kí wọ́n lè gbádùn Ọlọ́run láti ara iléeṣẹ́ yín, torí wípé ẹ̀san tí Ọlọ́run yóò fi san yín, ẹ̀san tó ju òye yín lọ ni, láṣẹ Ìdùmarè. Iléeṣẹ́ Ralac Ventures yóò máa tẹ̀síwájú. Ká sí ojú òpó kalẹ̀ fún àwọn aráalé, fún àwọn tí wọ́n ní ìbéèrè àkọ́kọ́ àti àwọn tí wọ́n bá kọ́kọ́ pè wọlé, tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n fún wọn ní ẹ̀bùn bó ṣe lè wò kó kéré mọ́ ní ìlú tí a bá ti pè. Ẹ má gbàgbé o, ènìyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ lọ sí iléeṣẹ́ Ralac Ventures tó gba káàdì tó sì ra oògùn, bó ṣe lè wù kí oògùn tó rà kó kéré mọ́ tó, yóò gba Ulcer Solution lọ́fẹ̀ẹ́. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sàrúkọ yín. Àṣìṣe àdéhùn ló ń sọ̀rọ̀ ọmọ ìyá Ṣakí láti ìlú Ìṣẹ̀yìn. Ọmọ ìyá Ṣakí láti ìlú Ìṣẹ̀yìn. Ìbéèrè yín o. Ẹ̀yin àlejò wa yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ yín. Àbàbàrà làwọn bàbá yìí ní ìsìn lóko làwà. Ok. So àwọn kinní yẹn nínú ọjà Ṣẹ́ráfù, ìjẹ́ wọ́n ní kí ẹnìkan tó wọ́n bá wọn ta nínú ọjà Ṣẹ́ráfù àwọn oògùn wọ̀nyẹn. Aláàjì ṣe gbọ́. Àti ní alágbàtà nínú ọgbà Ṣẹ́ráfù. Ọjà Ṣẹ́ráfù. Ẹ̀ ń sọ́lé Aláàjì. Àti ní alágbàtà ń bẹ̀ bẹ̀tẹ̀ ń tọ́lọ́ ń bá fún lórí ọ̀fẹ́ tó bá tètè wá, nítorí kí o ju wọ́lùkọ èèyàn níwọ̀ntúnwọ̀nsì, ọ̀nà mi tó bá mọ níwọ̀n èèyàn rẹ̀ láásì. tó ṣe ti gbọ́, bẹ́ẹ̀ bá fẹ́ jí alágbàtà, ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ní ọjà Ṣẹ́ráfù, ẹ tètè mú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ iléeṣẹ́ Ralac Ventures kẹ́ ẹ pè wọ́n, tàbí kẹ́ ẹ yọjú sí iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ìṣẹ̀yìn. Ẹ̀yin ni ẹni àkọ́kọ́, ọmọ ìyá Ṣakí láti ìlú Ìṣẹ̀yìn, ẹ̀yin ni ẹni àkọ́kọ́. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ̀lú ẹ káàárọ̀ gbogbo afẹ́rẹ́kẹ́rẹ́. Ẹ káàárọ̀ sá o. Ó bí o. Ẹ káàárọ̀. Mo kí Aláàjì o. Yes sir, Aláàjì ń bọ̀. Ìdí tó fi tí mo fi ń kí wọn ní pé ẹni tó ń wá àlàáfíà fún àwọn èèyàn, Ọlọ́run bá ní ọwọ́ àlàáfíà fún un náà. Ọlọ́run máa mi. Káàkiri ní ìletò níletò. Orúkọ yín sà? Àlejò lówó láti lu Ìwérélé. Mo kí Aláàjì, Ọlọ́run túbọ̀ máa tẹ̀ wọ́n síwájú, iléeṣẹ́ Ralac Ventures níbàjẹ́ o. Ẹ ṣé. Ọ̀dà ẹ̀yin náà ti di ẹnì kejì báyìí, ó kù méjì. 070 47 7064 070 47 7064. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà, orúkọ yín. Ẹ̀lú 070 47 7064 070 47 7064.
hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. Abẹ́gẹ́gẹ́. yes sir. ẹ káàárọ̀. ẹ kú iṣẹ́ o. ọlọ́run ló ń ṣiṣẹ́. kí aláàjì òkú wọn ṣiṣẹ́ dáadáa Rafael Adébáyọ̀ láti Ìwéré. Rafael Adébáyọ̀ láti ìlú Ìwéré ìbéèrè yín o. láti Ìwéré Òkè. tó à ń gbọ́ yín sà. Ìwéré Òkè. à ń gbọ́ yín sà. oògùn wọn ṣiṣẹ́ dáadáa pàápàá ọ̀sán solution yẹn èmi lò ó ìṣèlú kó ṣiṣẹ́ dáadáa. alhamdulilayi ọlọ́run máa tẹ̀ wọ́n síwájú. Allahumma amina. ẹ ṣé o láti ìlú Ìwéré ẹ̀yin ní ẹnì kẹta báyìí ó kù ẹnìkan 070 47 7064 lójú òpó tí ẹ fi bá wa dá sí i. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. èmi kí aláàjì o. ó kọ yín. ìyá mẹ́ta láti ìlú Ṣẹ̀mílé. tó ẹ káàárọ̀. tilẹ̀kùn lẹ́yìn wọn yẹn oògùn ni o. kódà ó ṣiṣẹ́ lágbo ara rẹ̀ bẹ́ẹ̀ nílò o. bẹ́ẹ̀ ni. màmá. kódà mo lò ó máa. ẹ ń lo ti. ẹ ló tilẹ̀kùn lẹ́yìn abẹ́ fún baálé yín. atọ́kùn yín dàrẹ́tì ni màmá sọ ẹ má tún yẹn wò lélẹ̀. ọ̀dà àti panumọ́. ọ̀dà wọ́n ló ṣiṣẹ́ o. wọ́n ló ṣiṣẹ́ màmá ẹ kú iṣẹ́. wọ́n kú iṣẹ́ lọ́wọ́ òní balẹ̀ iṣẹ́ wọn jẹ́ o. àmì o. aláwọ̀ amínà amínà. iṣẹ́ òní bàjẹ́ tún àwa náà afẹ́kún wọn gbé irinṣẹ́ wọn ò ní wá ṣiṣẹ́ mi àwa náà ní ìbí wọn kí ni iṣẹ́ mi ìmíà ìlú àtúnláfi ṣe wọ́n rí láṣẹ wọn ni. ọ̀dà ẹ̀bẹ̀ àti sẹ́mi àti níà àti ìlúà. àtòkè o. ọmọ kan náà ni wọ́n àtòkè o. àbí. kájọ làkan náà ni kájọ lówó lọ́wọ́. ọ̀dà á ṣètò lórí ẹ̀. ọ̀dà tó ẹ ṣé o màmá ẹ̀yin ni ẹnì kẹrin ìyá mẹ́ta láti ìlú Ìṣẹ̀mílé ẹ̀yin ni ẹnì kẹrin ọkùnrin mẹ́ta obìnrin kan ó ti dá báwọn náà tó aláàjì fún àwọn ènìyàn tí wọn ò ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín lọ́wọ́ tí wọ́n sì fẹ́ mú kinní ọ̀hún ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín àti ààyè tẹ́ wà lọ́la lọ́jọ́ ajé. ẹ ṣe àtọkùn fún àǹfààní àwọn èèyàn wa ní ìlú Ọ̀yọ́ àti ní alágbàtà ní ìlú Ọ̀yọ́ wọ́n máa lọ sí ọ̀dọ̀ Balógun Olúwaṣẹ́gun ní Òkè Àwòyáyá ní Elégbò ní Ọ̀yọ́ ẹ lọ sí ọ̀dọ̀ Balógun Olúwaṣẹ́gun ní Òkè Àwòyáyá Elégbò ní ìlú Ọ̀yọ́ àìsàn ò ní fi ara wa ṣe gbogbo ẹ̀yin ẹ̀mí tẹ́ ń gbọ́ mi nílùú Ọ̀yọ́ ẹ lọ sí Òkè Àwòyáyá lọ́dọ̀ Balo Olúwaṣẹ́gun nọ́mbà àbánisọ̀rọ̀ wa ní 090 63 82 23 70 090 63 82 23 70 ẹlẹ́kejì 090 27 24 91 06 090 27 24 91 06. gbogbo ẹ̀yin yẹn mi tí ẹ̀ ń gbọ́ wa ẹ wá pàdé wa ní ìlú òkè òní ọ̀la ní déédé aago 8 àbọ̀ ẹ tètè dé o èèyàn máa ń dúró dọkọ̀ ní ọkọ̀ kí ń dúró dé yẹn ọlọ́run ò ní fi àìsàn dè wá mọ́lẹ̀ o ọlọ́run ò ní jó kọ́ mánéjì tó fi mú kúrò fẹ́ni kankan wa o ẹ ṣe àtọ́kùn iwájú lọ́kọ̀ ẹbí ti sí pẹpẹ mú ó máa lọ ó dàbọ̀ aláàjì ẹ ṣeun. bó ti jẹ́lẹ̀ ti gbọ́n láti iléeṣẹ́ Ralac Ventures a ní rí jù báyìí lọ lórí ètò àjímúná fún títí àárọ̀ yẹn já pàdé tó bá di aago 7 alẹ́ lórí ètò Kótó Dayọ̀ títí ìgbà náà Ọlánrewájú Álímì ló kọ mi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo àpátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rá ó dàbọ̀. tó bí ó ṣe jẹ́ náà lẹ gbọ́ ohun gbogbo ẹ̀yin alára wa adúpẹ́ wípé ẹ̀ ń bá wa gbọ́ ká tún fi eléyìí ká fi pàrọwà sí àwọn ènìyàn wa ní ìlú Ìlérò gbogbo àwa tí a fẹ́ gba 20 naira 10 naira mọ́ à ń rọ̀ yín wípé òǹtẹ̀ ìjọba orílẹ̀-èdè yìí ó sì wà lára owó náà tí wọ́n bá fi ṣe change fún wa ẹ jẹ́ á gbà á torí pé ó dé etí ìgbọ́ wa wípé àwọn ènìyàn kan wọn ò fẹ́ gba owó náà mọ́ à ń rọ̀ yín o ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìlérò ẹ máa gba owó òun torí wípé ìjọba ló ní owó ìjọba orílẹ̀-èdè yìí sì ni. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbètè lórúkọ mi ẹ jẹ́ á tún jọ pàdé tó bá di aago 8 sí aago 9 lórí ètò Elétí Gbáròyé mò ń dágbére fún tàṣìkò yìí wípé níbi orí mi ò tìlà ẹlẹ́dàá mi ò má ṣàì gbèmídébẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ó dìgbà.
tó ní báyìí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ṣakí àwọn àyè wọ̀nyí lẹ́yìn tí rí ọ̀kan ọ̀jọ̀kan egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures ní ìlú Ṣakí ẹ máa lọ sọ́dọ̀ Alhaji Níníọlá.